Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Egungun tó bá na gbọ́nù, Adéńjọ́ láti wọ̀ balẹ̀. Ẹnu sanwó sùn ẹ̀fẹ̀ lápáta para ọ̀tá lẹ́nu. Ṣẹlẹ̀ méjì lórí ìgbà, ọ̀tá ṣúkì tó lẹ́nu. Ìtẹ̀lẹ̀ pọ́ńpì yé, abíyàtà tó gbọ́gbọ́. Àwọn eléyìí bọ́ ìbọn. Nítorí wọ́n yàbọ̀, ojú wọn kó ọmọ ṣúbì, ọmọ bàrà o. Wọ́n yàbọ̀, mọ́kí àtàrò àti jókà. Wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Yakuda abawole akada ló bá ní àdàgbà tẹ̀lé tẹ̀wúrí múta wọn pè ní ẹlẹ́ni lẹ́kùn jayé. Kóbá polongo ojú bá kojú ìgbà ẹ̀rẹ́ máa mọ̀ nígbà kọrin fọ́tẹ̀. Olè méje Yakuda pálí. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Ọtí bọ̀ olè méje ṣàtúnyọ̀. Ẹrú kúkọ̀ yàtọ̀ yáàsì. Oṣàánà fáyàfọ̀fọ̀yà ni o. Àtúnyọ̀ àwọn tí bọ̀ olè méje. Ẹrú kúkọ̀ yàtọ̀ yáàsì. Oṣàtì Nàìjíríà Áfíríkà ọ̀dẹ̀jà kọ̀ọ̀lù bàṣẹ máa ṣe kiri ẹ̀rọ. Áfíríkà ìtẹ̀lẹ̀ àròjọ. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Egungun tó bá na gbọ́nù, Adéńjọ́ láti wọ̀ balẹ̀. Ẹnu sanwó sùn ẹ̀fẹ̀ lápáta para ọ̀tá lẹ́nu. Ṣẹlẹ̀ méjì lórí ìgbà, ọ̀tá ṣúkì tó lẹ́nu. Ìtẹ̀lẹ̀ pọ́ńpì yé, abíyàtà tó gbọ́gbọ́. Àwọn eléyìí bọ́ ìbọn. Nítorí wọ́n yàbọ̀, ojú wọn kó ọmọ ṣúbì, ọmọ bàrà o. Wọ́n yàbọ̀, mọ́kí àtàrò àti jókà. Wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Yakuda abawole. In fact ẹ̀rìn kan mọ́ bẹ́ẹ̀ yẹn o. ọmọ ìdíyà ọgbọ́n ni èèyàn fi ń jẹ ayé sórí gbogbo tá a gan náà tá a ra mọ́tò ńlá ìtiwáyé wa torí àwọn èèyàn ní tètè fura sórí ibi tí mò ń rí wọ́n mọ̀ yẹn sìn tí wọ́n gan fojú rí gbà tí wọ́n gan débẹ̀ wá mọ̀ pé èèyàn ló ń bá ṣe. In fact aṣọ ńlá kọ́ lèèyàn ńlá o. wo irú owó tó wà ní báàgì lẹ́yìn wọn ní kán lọ bá mi sọ sí báńkì mi ò fẹ́ nì bá mi gbé kémi náà fún àti máa fẹ́ fún cash kájọ fún àwọn cash to cash ó alálùkọ́ sí báńkì àwọn ní resignation kan wọ́n fọ̀ jẹ́. Máìjì àmọ́jọ́ mi ẹyẹ gbòòrò owó yẹn rìn káàkiri ó dangerous. kò sí wèrè àwa lá nílùú yìí kò sọmọ olúwẹ̀. àwọn ọmọ tiwa làwọn tó wà ń gbòòrò yẹn wọn àwọn ọmọ tiwa máa pàṣẹ páwọn eléyìí o rárá ọgbẹ́dọ̀ ra wọn ni wọ́n mọ̀. ẹnẹ́nu kò tẹ̀lé sí problem náà anyway ayọ̀ ni. báwo lè lè. ẹ súnmọ́ wọn ẹ súnmọ́. àwọn ṣe é àwọn lè rí. kó ṣìbọ̀lẹ̀. níbi. ó ṣe tó bá dẹmọ lásán máa fìbọn fọ́ orí ẹ̀ ṣọmọ kó nẹ́nu ń gbòòrò àwọn èèyàn tẹ ẹni Jasper gbogbo wọn tó ń dárúkọ yìí ló máa gbà ẹ lẹ́ǹbí. bọ́ọ̀lẹ̀ kó ṣìbọ̀lẹ̀. ojúbọ. kọjá síwájú orí ẹ fẹ́ yí ni. kúlẹ̀. agbádá bolẹ̀. tani yìí kí ni mo ṣe.
àgbà. ó lóun ò mọ̀ wá ṣàlàyé fún. kàwé jẹ́ kó rí gbọ́ awalẹ̀lẹ̀ mẹ́ta lóríta mẹ́ta tó ń lo mẹ́ta àṣírí. ọ̀gádé àwọn òbẹ fa wàhálà o àdébẹ̀jà tí wàá kàn ní pé kàn wọnú mọ́tò yẹn kó gbé ẹ̀tọ́ wa tó wà lórí ẹ̀ kó gbé jáde fún wa. ẹ wo ẹlẹ́jà yín ni o ògùn lákàrẹ́ ìṣúmọ̀lẹ̀ ń gbé kò sí wọ́n ní rẹ̀ lómi mo ti rí ń sì ti pẹ́. bàbá fẹ́ pa ẹ̀yìn ó fẹ́ sọ mí dorí lórí dọ̀rọ̀ tèmi ni gbójú sókè gbójú ẹ̀ sókè ó yẹ wojú mi sọ pé kò sówó lọ́wọ́ ẹ̀. owó wà ṣé mo pẹ́ tó bá parọ́ máa jalè. before the count of 5 wọ́n mọ́tò ẹ̀kọ́ gbọ́ jáde 1. mo ti gbọ́. dídé. dábì náà jọ orí ẹ fẹ́ yí. better good boy let's go. bàbá alágbádá àmì pa ẹ́ torí o sì máa wúlò fún wa. tèmi bá mi tèmi bá mi mo dẹ́rù tèmi bá mi àdá máa pè ọmọ máa pè. èmi mo pè yín n ò pè yín síkú n ò sì pè yín sárùn àìkú baálé ọ̀rọ̀ mo pè yín sí. wọ́n sì ní olè kan ò ní jàgbà kó mọ̀ ṣe lójú fíì. mo sùn mo fọwọ́ rọrí àmọ́ n ò sàsùn péye. mo wá lálàá kan mo wá rí i pé inú àmọ́ lẹ fẹ́ wà kí ni fà á mo béèrè. àṣé gbogbo ohun tá a kó sí yẹn lára tẹ́ ẹ fi ń lọ tẹ́ ẹ fi ń bọ̀ ó ti bàjẹ́. ẹ rí sọ bàbá tòótọ́ nǹkan tẹ́ ní ká jẹ ajẹ́ truly nǹkan tẹ́ ní ká mú amú ṣùgbọ́n nǹkan tí àwọn ọlọ́pàá fi ojú wa rí ní strike ta lọ last kò ṣe é ké rárá ọ̀pọ̀lọpọ̀ pé ọpọlọ yẹn ò kúrò ń bẹ̀ àbá ṣe bẹ́ẹ̀ ni owó pálábá ọba ti ségi ẹ bèrè lọ́wọ́ wọn. kò sí rọ́ńbẹ́ bàbá àmọ́ òun láti wá gbọ́n sìn tó kò bá jìnnà ilá ò ní wulẹ̀ kó kí wá lóhun ẹbọ kí lóhun ètùtù tálágbára fi ní kó sọ́wọ́ ọmọ ọ̀lẹ. ó ṣoríire ọmọ ọ̀dọ̀ àgbà bó ti lẹ́tọ̀ọ́ kó béèrè ló béèrè òun. ẹ̀yin àgbà kan tí ń dúró gangan lóòró ohun tó jẹ́ pé àwọn ọmọ yìí ò fi mọ́ ọ lọ́gọ́nà gíní tí wọn ò fi ní bọ́ sí àhámọ́ kí ni nǹkan ètùtù kí la lè ṣe mo fẹ́ mọ̀ eléyìí ń kọ́ ọmọ yàn ó kọ́ ọmọ yàn àbẹ ká ṣe ọ̀dà mọ́gbọ́. ohun tí àwọn ọ̀rúnmọlẹ̀ sọ pé ká ṣe kó mọ̀ sí wàhálà wọ́n láfi ká ṣe ètùtù kí ni nǹkan ètùtù ọ̀hún ò ju pé wọ́n ní ẹ̀jẹ̀ ni wọ́n ní nǹkan abẹ̀mí ní ká fi ṣe ètùtù. kékeré nìyẹn bàbá ewúrẹ́ ni wọ́n fẹ́ ní àbágùtàn adìyẹ ni wọ́n fẹ́ ní àbí tòlótòló kán lè sọ iye tí wọ́n fẹ́. àpàtàpàtì rà á. ayé lẹ́kẹ̀sì. abòkè aláyàbí àgbà. ayé jẹ́ bàbá. ohun tí wọ́n béèrè kọ́lé lẹ́yìn wọn ò béèrè àgùntàn
wọn ò sì béèrè ẹdìyẹ, wọn ò béèrè pẹ́pẹ́yẹ o. èèyàn abẹ̀mí ni wọ́n béèrè. àárín mélòó ni wọ́n fẹ́. ọkùnrin ńlá. ọba. ẹyọ kan ni wọ́n béèrè. ìtẹ́lẹ̀ òun nìyẹn. ewu ò sí rárá bàbá, dàgìrì kan ní délédùmarè ó ti di ṣíṣe. ẹ bàbá ìjọ wo lẹ fẹ́ kí a mú wa. ẹ wo bí bẹ́ẹ̀ bá lè gbìyànjú kẹ́ ẹ mú wá léni, bẹ́ẹ̀ bá lè mú wá léni ó jọ̀la, ẹ mọ̀ wá jẹ́ ó pẹ́ o, nítorí kíni ẹ gbọ́dọ̀ tí ìjáde lọ ṣiṣẹ́ kankan tá a fi ṣètùtù yìí o. bá a bá rẹ́ni tá a lò tá a ṣàwọn ohun tó lẹ́tọ̀ọ́ ká ṣe ó tán. inú ikú lorò tí ń jẹun, bẹ́ẹ̀ bá lọ tẹ́ ẹ bá bọ̀ lèmi tí ń jẹ o, kò sí bẹ́ẹ̀ lọ. Ice Prince. Tell me something where I know fit do. Yo, pop, my love too. Money, Modeji, I hope you're ready, cause it's only who feeling the boy, she feeling the boy, feeling the boy, she feeling the boy, feeling the boy, she feeling the boy, feeling the boy, she feeling the boy. Okay, I'm so interesting. It's why they say that I'm the next thing. See, even on features, I'm impressing. Ayé. Ayé. Nǹkan tí mò ń wò ni pé ó dàbí pé inú ọmọ ilẹ̀ tó jókòó yẹn a máa rí ìta máa lò nù, especially ètùtù tí babaláwo sọ. ìjọba ìgbẹ́ kan ní olóbẹ̀ ní kan wò fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kí ẹ̀kọ́ fún wọn ṣọ́nà àjìjà fún tálẹ̀ bọ̀ ọ̀nà tó wá mú wá yẹn owó dà owó lórí ẹ̀gbówó ni wọ́n àti pé ó bá wash àpáta ọ̀tá tó bá gbé ọgbọ́n tẹ̀lé bó ṣe ń lọ wàá rí i pé èyí tó pọ̀ sókè nu wọn yẹn ó wà láyà yẹn gbọ̀ngàn ó ràn jù gan kò jó rárá àwa ló ń wò. kò mọ̀ jù àwa ló ń wò látàrọ mo kò kí ló ṣe àwọn ilé tó kàn flash báyìí sọ̀rọ̀ ìwádìí àgọ́ lágbè súnmọ́ wọn. nǹkan tẹ́mi ń wò ni pé àwọn eléyìí kẹ́ á lè bẹ́ mọ́ wọn kẹ̀kẹ́ rálì ni wọn bẹ́ẹ̀ la bá kọ́ flash wọn kọjá ọjọ́ kan tẹ̀lé wa ìgbà tí o ṣe pọ̀ fowó tọ̀ wọn. nígbà tí ìṣe pé kò lè fi làwọn rí i. Ice Prince and hype in. Yeah, I don't try plenty. I dey rap, I dey sing, I dey come MC. There's too many songs and I'm never empty. Now you chop stone if you want empty. Tell me something where I know fit do. Yo, pop, my love too. Money, Modeji, I hope you're ready, cause it's only who feeling the boy, she feeling the boy, feeling the boy, she feeling the boy, feeling the boy, she feeling the boy, feeling the boy, feeling the boy. Okay, I'm so contagious, and no one's done this good in ages. I put my foot in hell, courageous. Too many verse like Bible pages. Yeah, and I hope they play this so I can grow up from low to apex until my account is fat and shapeless. Too many songs, but mine is latest. Yeah, so love or hate this. I'm getting my cake, I'm on the cake list. Picking my chest, I'm on the 8th list. You should be honored and bow to greatness. Yeah, see my name's getting famous. My team's fire, man, you cannot flame us. Now Papa God work, you cannot blame us. It's in vain when haters try aim us. Yeah. Now tell me something where I know fit do.
àbọ̀lódúkú ni yàrá ya ẹni. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ wọn lórí ọgbà àbọ̀dé jáde. wọ́n sílẹ̀ wẹ̀rẹ̀ òtẹ́lẹ̀dẹ̀ ọgbà àbọ̀dé bọ́dà fọ́ká bọ́lẹ̀. ọ̀tá kí ló ń tọpa ọ̀gbẹ́ni sójà ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ ló yà láti máa pa wá sí máa pa àwọn kàmínà tó o bí. àwọn èèyàn mi rè ògàgàn àwọn rò pé àṣẹ ti ya jáde báyẹn láti tẹ́kù gbogbo àárín. rárá mò ń jó nǹkan lẹ́ǹkù lẹ́yìn. ẹ wo bàbá nǹkan tá a ti àwọn bá yín sọ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀lẹ́tẹ̀ ní ká tẹ́ ní kò ṣeé lò dáadáa padà yẹn bàbá kò easy náà dídá padà yẹn ewu ni ọlọ́kàn fún àṣẹ ni o kò easy yà. kò yé yín ni bá a bá lo ọmọbìnrin hùn oyún wà lára ẹ bá a bá sì lò fún yín wàhálà ni. tara wa fẹ́ lò gangan báyìí. ẹ ṣe ẹ lọ rè wá ọmọkùnrin wa ọkùnrin ni ẹgbẹ́ á lò báyìí ní kíákíá. sọ ọkùnrin láti máa tún lò sí. bẹ́ẹ̀ bá wọ́kùnrin wa yóò da. ẹ ṣó bàbá kò tún ní sí sítórì pẹ̀tù lọ́dà padà o. ẹ lọ rè wọ́kùnrin wa ẹ ṣòrí rè ẹ rí ṣe tẹ ẹ ṣe mo dúpẹ́ lọ. ọmọ nìyí. ṣé ẹ rí gbogbo ohun tí mo bá yín sọ ẹ mọ gbàgbé o àìgbàgbé irú ẹ o ó yẹ yín mo jẹ́rìí ẹ ẹ̀yin ọkùnrin ogun. bàbá náà lẹ́yìn náà lọ́wọ́ ti yín. ẹ mọ́ gbàgbé o ẹ ṣoríire o ìdágìrì kan ò ní dá yín. wọ mọ́tò yìí má má fún mi. kí ló ń ṣẹlẹ̀. ẹ ṣáàjẹ sùúrù kò sí nǹkan kan. hello sir mo ti ń bọ̀ sá ẹjọ́ mo ti fẹ́ débẹ̀ mo ti wà lọ́nà. all right sir. bàbá ní mọ́tò kí ló ṣe mọ́tò yín ẹjọ́. kí ló ṣe mọ́tò yìí kí ló ṣẹlẹ̀ gan báyìí ní ìsìn bàbá ní mọ́tò kí ló ṣẹlẹ̀ báyìí. ẹ wò yóò ṣiṣẹ́ sájà ṣe. ó máa ṣiṣẹ́ lẹ́sọ̀ láta ó máa ṣiṣẹ́ táìmù tí ló na mi dẹ̀ fọwọ́ mọ́tò yìí o ń dà wá yìí.
ẹ̀gbọ́n kí ló dìde ṣe mọ́tò ìtòrí Ọlọ́run ẹ jọ. epo lọ́tàn. epo. wọ́n tẹ́ fi ṣiṣẹ́ epo tán bẹ́ẹ̀. ẹ wà ókè jà. epo ló tán ní. epo ìgbà. wàhálà ọkàn mi wọ̀ mọ́tò ìdẹ́ẹ̀dẹ́. ìgbà tọkàn yóò ti wo ti yẹ kẹ́ ẹ sọ fá wa. àpáta 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 pàtí ìrà ọmọ alápá ti rá abapá gígùn yọni lójú ogun ọ̀ṣẹ̀ṣẹ̀ mọ̀ ó mọ̀ pé tí bá pé báyìí bẹ́ẹ̀ náà àpáta ọmọkùnrin tẹ́ ẹ mú wáyé tẹ́ ẹ pé a fi ṣe ètùtù ọ̀nà ò gbàbẹ̀ kì í ṣọmọ tá a gbọ́dọ̀ lò. ẹ wo bàbá ọ̀rọ̀ yìí ti fẹ́ máa yà mí lẹ́nu ẹ̀yin lẹ́ni ká lọ wá èèyàn wa tá a fẹ́ fi ṣe iṣẹ́ tá a fẹ́ ṣe a mú obìnrin wá bá yín ẹni ó ti lóyún pé kò ṣe é lò àfihẹ́lẹ̀ ìfà orí tó wá fẹ́ gbàlà orí kò wá ló jẹ́ kí ọmọ eléyìí tá a torí ló jẹ́ kó kọ́ eléyìí kan ṣìnrin ni àdẹ̀mú àwògbà dúpẹ́ o àtúndé bí ń sìn ẹ̀tún ní ọmọkùnrin kò ṣe é lò kí ló ṣe léyìí ó lóyún ni àbójúṣe nǹkan oṣù. àpátápátí rà àbá kó o tú dànù gbọ́ bí iná kan bá ń jó lórí omi ó pè ń kérú ẹ̀ wá ni
èmi ìrókò olúwire mo sọ bẹ́ẹ̀. ẹ mú ọmọ yìí ẹ mú ẹjọ́ ẹ jìn ẹ gbà síwájú ẹ gbà sẹ́yìn. ọmọ lọmọ tẹ́ ẹ mú wáyìí ìkógun ni àṣewárí eléyìí dẹ́ndẹ́ eléyìí eléyìí ò jáde gbogbo lẹ́bù tẹ̀ ń sọ ẹ rí lójú ni àwọn àmàlà tó rọ̀ lọ́ máa ń pè dẹ́ndẹ́. ṣé ẹ báyìí pọ̀ yóò bá wa ṣe lọ yẹ ká mọ̀ àbálẹ̀ bá ń bẹ̀rẹ̀ bá mi ṣiṣẹ́ àkúyẹ kẹ́ mọ̀. àpáta tún dẹnu mo lójú mẹ́rin wọ́n ní méjì. ọ ṣẹ̀ṣẹ̀ mú èmi ìrókò olúwere bí n bá pé bẹ́ẹ̀ ni bí n bá sì pé bẹ́ẹ̀ kọ́ ta ni bẹ́ẹ̀ mu tí ó sẹ̀ àwọn ta ni kò rí bẹ́ẹ̀ alágbára ọmọ ni àmì wà lára ẹ̀ bẹ́ẹ̀ bá lè mú mọ́ra tó bá ń bá yín ṣiṣẹ́ ẹ mọ̀ kẹ́rù ṣé wọn morúkọ tó lè ń jẹ́ ni. ẹ wo bàbá tó bá ti dúró ẹ má máa pẹ̀lú lè àwọn yẹ kó yé yẹn níṣẹ́ ẹ̀yìn jàǹdà ayé nìyí náà. nbẹ́mi àti ẹ lájọ wà ń bí mo morúkọ tó lè jẹ́ mo morúkọ tí wọ́n ń pè wọ́n àwọn ni wọ́n ń pè ní abẹ́sẹ̀ wíníwíníwíní kétí ó má gbọ́ àwọn lábẹ́sẹ̀ tí ń rìn láàjìn tí kájẹ̀ tí kóṣó tó ṣó lè sọ̀rọ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ pẹ̀lú tẹ̀sán ẹ̀sìn ẹ jẹ́ kí n gbégbé sẹ́yìn màá mú wọn ẹ wọlé màá blend ẹ kò já rárá o bọ̀ màá blend ẹ bọ̀ báwo lè ta iṣẹ́ tá a dé fẹ́ ṣe gangan báwo la fẹ́ ṣe ànídéyàn náà. òórùn òfófó ń ṣẹ́ oní kò jẹ àwọn ọ̀tá ni wọn ò ṣe léèyàn àmọ́ ọmọ tẹ́ ẹ mú wáyé àràkún láṣọ gbági ni ẹ túbọ̀ mọ́ra ó bẹ̀rẹ̀ sí bá yín ṣiṣẹ́ tẹ́ ẹ bá fi lè rí pé ẹ bá sọ̀rọ̀ tó bá fi gbà tó ń bá yín ṣiṣẹ́ kọ́dà gonogini lẹ́dí yẹn ń tó kú ìmọ̀ bọ̀ ni. ẹ má wá jẹ pẹ́ kó ní pẹ́ ẹ má wá ẹ má jẹ pẹ́. àpáta pàtìrà àpáta ọmọ alápàtìrà ọlọ́wọ́ gbọgbọrọ ẹ bàmọ́ra ẹ ó ṣoríire àpáta pàtìrà àpáta. àwọn ogun rè wọ́n bá ń ogun àwọn ogun rè àwọn tó lẹ́tọ̀ọ́ kéèyàn wá pé wọ́n mọ ogun gidi rè àwọn rè ọmọ alápàtìrà fúnra ẹ̀ ogun làwọn eléyìí. wọ́n ti tọ́ olóréje eruku yamayasi ojú àtìrì tẹ́lẹ̀ bí ojú ọjọ́ áfíríkà ọ̀rẹ́jà kọ́nù bá ṣe wọ́n ṣe kiri ẹ̀rọ áfíríkà ìtẹ́lẹ̀ àròjọ. olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. egunku tó bá na gbọ́nù adẹ́njọ́s láti wà lálẹ́ ẹni ò sanwó sùn ẹ̀fẹ̀ àpáta para ọ̀tá lẹ́nu ṣẹlẹ̀ méjì lórí ìgbà. ẹ káàsán gentleman ṣé mo lè rí ìwé mọ́tò yìí. wọ́n yàbọ̀ ojú wọn kó ọmọ ṣubú ọmọ bàrà o wọ́n yàbọ̀ mọ́kí àgbàro àti jókà wọ́n yàbọ̀ wọ́n yàbọ̀. olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. ẹ ṣe ẹ bá ṣíbò tí ń káwọn nǹkan tó wà nù ẹ. sà búùtù bíi báwo ẹ ti béèrè pàtíkúlà rẹ ti fún yín kò sí nǹkan kan tó wà lẹ́yìn búùtù ẹ jẹ́ ká máa lọ. tí ò bá sí nǹkan kan nù ẹ kò yẹ kó take in time kẹ́ẹ̀kan bọ́ọ̀lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣíbùtù fún wa káwò kẹ́yìn náà dẹ̀ máa lọ that's all. chairman ẹ lọ ṣíbùtù fún wọn kò bí ewúdé kò sí nǹkan bẹ̀. but ẹ try láti understand nǹkan tí mò ń sọ fún yín náà. my friend bọ́ọ̀lẹ̀ kò ṣíbùtù fún mi. officer. yes sir. ṣé kò sí problem. kò sí problem àwọn fẹ́ ṣíbùtù ní sà. Gentlemen ẹ pẹ̀lẹ́. ẹ ra sir. kí ló dé wọn ní kẹ ṣíbù tẹ́lẹ̀ ní ṣe. no sir kò ń ṣe kan tí a lè ṣe but àwa ènìyàn rè ni the most important thing wọ́n ti béèrè oní particular mọ́tò àdé tí fún wọn kò dẹ̀ sí problem pẹ̀lú ẹ̀ at least wọ́n lè jẹ́ ká máa lọ náà dáadáa ìṣètò bọ́ọ̀lẹ̀ ká máa ṣí búùtù yẹn a fi pé kò necessary sir ẹ má bínú. ṣẹ́rí kẹ bọ́ọ̀lẹ̀
kẹ́ ṣí boot kò yẹ kí yẹn jẹ́ problem fún yín náà ẹ bọ́lẹ̀ kẹ́ lọ ṣí boot. ẹ bọ́lẹ̀ kẹ́ lọ ṣí boot my friend. wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Open your boots now. Ìtẹ́lẹ̀ ṣí boot. Àpátápárá ọ̀tá lẹ́nu ṣẹlẹ̀ méjì lórí ìgbà ọ̀tá ṣùkú tó lẹ́nu ìtẹ̀lẹ̀ pọ́ǹpì yé abíyàtà tó gbọ́gbọ́ àwọn eléyìí bọ́ ìbọn. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bẹ̀rẹ̀ sí wa ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀rẹ̀ sí àkúṣe wa là ń ṣe ààbò gbogbo aráàlú náà dẹ̀rẹ̀ ọ wa ló wà gbogbo tá a dẹ̀ ń ṣe yìí náà torí everybody wa ni ẹ jọ̀ọ́ má bínú ẹ máa lọ síbi tẹ́lẹ̀. Yes sir, yes sir. All right. Egungun tó bá na gbọ́nù, Adenjos láti wọ̀ balẹ̀. Ẹni ò sanwó fún ẹ̀fẹ̀, àpátápárá ọ̀tá lẹ́nu. Ṣẹlẹ̀ méjì lórí ìgbà, ọ̀tá ṣùkú tó lẹ́nu. Ìtẹ̀lẹ̀ pọ́ǹpì yé, abíyàtà tó gbọ́gbọ́. Àwọn eléyìí bọ́ ìbọn. Nítorí ọ̀sẹ̀ wọ́n yàbọ̀, ojú wọn kó ọmọ ṣubú, ọmọ bàrà o, wọ́n yàbọ̀, wọ́n yàbọ̀. Kún lé yìí kẹ̀ ló parú bọ́ ẹ̀. Wàláì tàláì bá a ṣe rán àwọn ọjọ́ yẹn látọkàn báyìí mo ní wàhálà máa wà ó dáa ó a máa káwọn pọ́ǹpì bẹ́ẹ̀ kò sí dúró kò sí bẹ̀rẹ̀ a máa kọjú sóná àdè máa bó wọn ni a máa ṣègbéyàwó fún wọn ni bó ṣe gbó borí wọlé nìyẹn o tó fi yé mi rí pé ó dáa ó ẹ má wọrí kò ní séwu àdè débẹ̀ tó wọ́n stop wa wọ́n yìí ṣì báyìí ọ̀gẹ̀dẹ̀ náà báṣà wàláì. gbọ́kúnlé. bàbá mi kọ ọlọ́run ọba ni. ìtẹ́lẹ̀ kí ló wá bò ọkàn dọ̀ kí ló tó fẹ́ dọ̀ spirit kí ló ṣẹlẹ̀. ayé kò ń ṣe pé bóyá inú ayé ò dùn sí bó ṣe lọ bó ṣe bọ̀ bọ̀kálásì yẹn ṣe kókó jìtá tí bọ̀bọ̀ Niger Delta yẹn tí wàá gbé fún wa ó ní bright ti sọ̀dọ̀ gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ mo kémi láìkì ìbọn gan mi ò lè fọ gẹ̀dẹ̀ pààyàn bọ́ọ̀lì ring nínú barbies báwo ni mo ṣe fẹ́ ṣe. wàláì. kò lè ṣé kankan wà tó lè bá a ṣe sí àṣírí ló gbọ́ yẹn o. bàbá ẹni wọ́n lọ gbọ́ṣẹ́ o wọ́n bá ń bẹ̀ ni. jìtá yẹn máa ti wà bẹ́ẹ̀ padà. àṣẹ ẹ̀fà ni mo fi pè é. ìtẹ́lẹ̀. ẹ ló kúnlẹ̀ ilé ìṣọ̀rọ̀ ẹni ara má rẹ̀ ní rárá o. ìtẹ́lẹ̀ kí ni ẹ jẹ́ kó rẹ́rìn ìtẹ́lẹ̀ kan fà gbé lọ. ìbọn máa wà ń bẹ̀ padà. lọ ṣe Professor Bella ni bọ̀bọ̀ yìí. ṣìdí kò kọ́ fáànù ẹbí mi yóò kúnlẹ̀ wojú mi dáadáa ètò dáná lórí yìí tọ́ba bá a bọ̀ yẹn bẹ́ẹ̀ ó máa dùn mí ní ìkọ́lé mọ́ bọ́sí mi lè ṣe fẹ́ ó máa dùn mí gan. àwọn Niger Delta lọ supply one point. Adenjos láti wọ̀ balẹ̀. Ẹni ò sanwó fún ẹ̀fẹ̀, àpátápárá ọ̀tá lẹ́nu. Ṣẹlẹ̀ méjì lórí ìgbà, ọ̀tá ṣùkú tó lẹ́nu. Ìtẹ̀lẹ̀ pọ́ǹpì yé, abíyàtà tó gbọ́gbọ́. Àwọn eléyìí bọ́ àwèrè ni bọ̀bọ̀ ìṣá. ayé bàbá wèrè ni bàbá yìí o mo bá bẹ́ẹ̀ ni o. ọlọ́run ọba. irọ́ ni kúrẹ́lẹ́ pọ́pù wà oníwèrè kóbá. ẹ rí nǹkan kan sọ sí àbí mo mọ̀ bẹ́ẹ̀ lè rí nǹkan kan sọ sí a pera wa lọ́lọ́pàá láti máa protect aráàlú ṣá protect wọn protect wọn now ẹ jẹ́ sọ fún yín o gbígbé tán gbé mi wá sí ìlú yìí mo wá láti wá dì pẹ̀lú yín especially ìwọ inspector by the time tí bá finish pẹ̀lú ẹ wàá mọ bó ṣe máa dì pẹ̀lú àwọn boys ẹ àwọn boys ẹ á mọ bó ṣe máa dì pẹ̀lú àwọn olè tó ń da ìlú yìí láàmú I'll give you 7 days kí ni mo sọ. Yes sir.
kẹ́ mọ bẹ́ ṣe máa mú àwọn olè yẹn. Get out of my office. Sir, ẹ jọ̀ọ́ sir, mo ń ṣe ìlérí fún yín pé lágbára Ọlọ́run ọba kó tó àsìkò tẹ́ sọ yẹn ọwọ́ wa tẹ àwọn boys yẹn sir. Sure sir. Ọba lè mú ṣe. Just all of you just get out of my office, please. Sure sir. Get out of my office. Orí wọn á pera ọlọ́pàá. A lè ṣe gbogbo duties wa. Just get out of my office, man. Olúwa olùṣọ́-àgùntàn wa, àwa kì yóò ṣaláìní. Ó mú wa dùbúlẹ̀ ní pápá oko tútù, ó tu ọkàn wa lára ní orúkọ Jésù. Àmín. Joker, I'm okay. Today na today. Then go yen wen. Mo ń gbọ́ ẹ. Mẹ́wàá. Ní entrance. Fọkàn ìbalẹ̀ pàdé mi náà. Ó yẹ kó trust me. Nokia ló ń sọ̀rọ̀ náà. Ó yẹ kó mọ̀ pé ẹnu ò ṣe. Ẹnu ò sanwó school. Fọkàn ìbalẹ̀ má worry. Ó ṣe gan ni ṣe gbọ́. Wàá kàn ń dára. Thank you, bye. Nokia, kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ní ọlọ́pàá 10 ló wà lẹ́nu ọ̀nà. 5 tún wà níbi entrance ìsàlẹ̀ kékeré yẹn. Nokia. Kò tí ì sí ọlọ́pàá tó máa méṣù lórí ìta. Ọlọ́run gbà bẹ́ẹ̀. Kò tí ì bí ìhà. Confirm. Let's go. Wàláyà bàtà ìtẹ̀lẹ̀ bàbá wèrè lásìkárì tó bá wà ṣiṣẹ́ pọ̀ yẹn. Wèrè lásìkárì náà ọ̀gbẹ́ni èmi ò mọ̀ tí wọ́n ń sọ síyàn o oye tó ń sọ fún ẹ níbi iṣẹ́ kò tó yẹ tá à ń ṣí àbèrè tá a máa kí wọ́n fà ó gbé yẹn ẹ làwọn kan àwọn ọmọ ilẹ̀ kan ẹ wá o ẹ má lọ́bẹ̀ o ẹ má lọ orúkọ kan o torí tó gbé sí ọ̀gá tó gbé sí ẹ̀sìn ó lé o àdéhùn dídé o lọ fún àwọn ọmọ ilẹ̀ kan láyé àwọn ọmọ òní ẹnu báwo lè jẹ́ kí orúkọ wọn ta ló bí wọn tó lọ sún wọn lórúkọ wọn lọ orúkọ lẹ́yìn ìwé wa bá àjọ sọ̀rọ̀ òsì ebi òkú ẹ̀ jẹ́ ara o wà láyà pátá ìtẹ́bí òkú ẹ kìlọ̀ fún èrè yìí o ẹ kìlọ̀ fún gidi gan tó ẹ̀dọ̀ bó lè dúró tá má gba àròjọ bá àròjọ tó dáa. Ọ̀tá filẹ̀ bura ọmọká torí pé o ti ń ṣe bí ọmọká ló jẹ́ kí n pè é lọ́mọká ṣe mọ̀ pé ẹja kíká ó ṣe bankus pẹ́pẹ́yẹ tó dalẹ̀ lọ́jọ́ sí ó ní òṣèré orin kọ́ o anything tó bá fẹ́ ṣe pẹ̀lú wa mo fẹ́ kó rò lẹ́ẹ̀mejì ọ̀gbọ́n ṣáà mọ̀ bó ṣe lọ mọ̀ pé a ní take it easy pẹ̀lú ẹ̀ at the end of the day tó bá gbà bọ̀dé. Ìtẹ̀lẹ̀ ọ̀tá ẹgbójú ṣáà kẹlẹ́tẹ̀ ògbó yẹn aláì ṣẹ́gẹ́ gbọ́ mi kò gbọ́ mi dáadáa o ní problem ká máa mutí but condition wa bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ tó máa kó mi lálẹ́ a máa mutí mọ́jú ni bí ju anybody ká mutí ká dé lọ sùn ó gbọ́ sọ̀rọ̀. Sáàmà mi ò lè dídì nǹkan tí máa jẹ́ ń bẹ̀ kí wọ́n sọ pé kẹ́ ẹ máa lọ but mo promise ni pé àwọn ladies tó ṣiṣẹ́ yẹn fún àmì ọgbọ̀n máa arrest wọn. àbílẹ̀ ìyá wèrè ni àbúrò kó mọ̀ bá ẹ ṣeré ni. ọ̀tá filẹ̀. ṣáà ni. Hello? Hello?
kúlẹ̀ o. Maida. Níbo ló sì ń bọ̀ látànà tó dẹ̀ mọ́ pò fìyàwó lẹ̀ sílẹ̀? Má bínú Maida, lọ́kọ̀ lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni. Fàájì ọlọ́pàá bí gbogbo ọtí ṣe ń rún lára ẹ̀. Kí n ṣe àtúgbà rò mọ́mì Bàṣírá wá sílé o. Wọ́n ní torí ọ̀rọ̀ owó tẹ́jọ sọ. Àǹtí mi. Ọmọ kan tó ṣẹlẹ̀ Maida, ọmọ wọn máa sá fún wọn ni. Sórí owó yẹn, àwọn tó promise kan máa fún mi lówó, wọ́n ti fún mi. So bẹ́ẹ̀ mo ṣe ń sá fún wọn. Tí má ti rówó gbà, wà lójú sí wọn. Ó ṣe máa rí gbà. Pẹ̀lú bó ṣe ń rìn kiri yẹn, wàá rówó yẹn gbà. So kí ló máa jẹ báyìí? Oúnjẹ. Tó kúrò ní ilé látànà òun sọ fún mi pé ó fẹ́ jẹun. Kò sóúnjẹ. Mo trọ́ọ̀sì ẹ̀, ká mi wá nǹkan. Ó jọ ń bí tó ti ń bọ̀. Kí ló ṣe ẹ́? No, láìpẹ́ ikùn mi. Ìgbà tó sì ti pọ̀ jù. Kí ló dé? Kí ló dé? Kí ló ṣe ẹ́? Yé ẹ̀jẹ̀ kí ló jẹ́? Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ṣẹ́gun 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 o Ṣẹ́gun wojú mi ṣàánú mi Ṣẹ́gun ṣàánú mi ṣàánú mi ṣàánú mi yẹ Ṣẹ́gun Ṣẹ́gun. Stop here! Stop! Ọ̀gbẹ́ ń dá a lẹ̀. Wọ́n jọ́ ọlọ́pàá lójú ọlọ́pàá ni oníkólé ò dúró ó dúró oníkó gbé tọwọ́ ẹ̀ lẹ̀ ó gbé tọwọ́ ẹ̀ lẹ̀ ó tún lé mi kí ló dé fi mí lẹ̀ náà. Òbí ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan ni tó níhun ṣé bó ṣe àmọ́ fẹ́ mú ẹ life ni o mo fẹ́ mú ẹ láàyè ni abẹ́tà kò corporate èmi mẹ́tàlá rú èrò mú mi life kó jọ mo lọ nìyẹn o. Kí ló ń ṣẹlẹ̀ báwo lórí débi. Ohun tí wọ́n ń pè ní àpáyọ ni. Àpáyọ lélẹ́yìn. Gbogbo ohun tí wọ́n bá fi ìbọn ṣe tàbí wọ́n fi ní ṣe kò ní náṣẹ lórí yín. Àṣẹ fani mo fi sọ. Ó tẹ̀ mọ́ ohun tó ṣẹlẹ̀ jẹ́ ká kó. Ṣé kò yí bẹ́ẹ̀ lọ? Bí mo ṣe la gbọ̀ngàn nìyẹn. Àfi àkà ló jẹ́ mọ́kàn látìgbà tí mo ti lálàá ẹgbẹ́ wa òkè. Mi ì máa lè sùn mọ́ tílẹ̀ fi mọ́. Mi ò rí wẹ̀ o. Gbà mí àfi àkà. Mo fẹ́ kó jẹ́ orúkọ mi. Àpáta ló mọ̀ mí sí. Ṣùgbọ́n ìtumọ̀ yẹn àwọn ti lé gangan ló yé. Ṣùgbọ́n àwọn tó mọ̀ mí délé ibi ìsáde ni wọ́n ń pè mí. Wọ́n máa ń sáde mi ni. Èmi náà wà sáde ẹ báyìí. Mi ìrú ẹ̀rí láyé mi ṣàánú mi kí la fẹ́ ṣe. Ṣáà mi bàtẹ́ ń gbé sẹ́mi tẹ́ ń gbé sórí yẹn rí bí mo kàn rẹ́rìn ni tó bá jẹ́ bá láyé ṣe lọ nìyẹn ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni o kò tó ń tàn yẹ́dà abẹ́ o alátẹ́lá yẹn aláàpáyọ la máa ń gbé àpáyọ wọ́n fẹ́ kẹ́ ẹ̀jọ́ ọmọkùnrin sí ni. ó gbọ́ tí a máa di gbogbo tó bá kọ̀ sí mi á ṣe. oníṣẹ́ tí màá ṣe fún mi lórí ẹ̀. a fi àkàṣe fún mi ṣe fún mi mi nígbàgbé owó náà rí mú ẹ. ẹ máa ṣe nǹkan kan fún mi. ike nìkan náà máa ṣe. ẹ bá mi pọ̀ wọn yòókù mi. tó bá ló ti yá. ó ti yá nìyẹn o. nígbà tó wọn fa sinmi ajájẹ kọ ṣe máa sọ fún wọn pé wọn kàn yá wa làwọn ṣe wọn tó bẹ́ẹ̀ gbàgbà máa ṣe lọ́la tó bá yẹ débi sìn máa sọ fún wọn gbogbo tó bá fẹ́ rà lílo sáré ṣe kádẹ́ ṣe kó lọ́la àbí. kódà kò
kò ní ná lọ́wọ́ púpọ̀ owó tó máa ná wa bíntín. ṣé mo lè sùn sí. ifá fún mi ṣe dáa ó kéré wájú. àgbẹ̀ àgà. ó lè dábàá. ibà o àpàlẹ́ ẹ̀rọ gbà o àpàlẹ́ yantere tí ẹ fi lápẹ́ kú àpà tìyẹ̀tìyẹ̀ ọ̀sánpá gé olùkọ́ tí a ń pe ayé arìnmánu olùkọ́ tí a ń pe iṣu ọ̀dàrà àìbẹ̀rẹ̀ kẹta ń pe yẹmi àjẹ́ wọ́n ní kí ló dé tó mi pè lórúkọ mo nítorí mi Fákúnlé ni o èyí tí mo ṣe lé ní ẹjọ́ ojú mi ṣe o mo wá láti wá ṣe iṣẹ́ yìí nítorí àwọn ọ̀gá mi tí ẹni kì í ṣe àṣẹ àpáyọ ẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́jẹ́ kó rí o tó ń tolúwo èyí bọ́n tó jùbọ̀ náà èyí tí mo fi ní ló dàṣẹ o bẹ́ẹ̀ ni kẹ́jẹ́ kó rí o ibà ó dàṣẹ o. ayé. ẹ kí lẹ ní mo máa fi léyìí ṣe. ojú iṣẹ́ tá a wá ṣe gángan rèé o yorùbá dé bọ̀ fún dábàá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe o tá a fi lè kó lọ́wọ́ tí mo ní ká máa bọ̀ ọ̀nà gbòǹbí ó ní ti fẹ́ ṣe lórí ẹ̀ ni o aṣọ yẹn ń lọ sí ara gẹ́gẹ́ bí èrò aṣọ eléyìí tó jẹ́ àdúyẹn máa wà lọ́rùn ni màá wá yìnbọn fún àlọ́mì ó dàṣẹ ẹ̀fà ni mo fi sọ o. nǹkan tó ń gbìyànjú àti sọ́nsìn ni pé tí n bá rò màá fi lè kọrùn wá yìnbọn yẹn sí mi. kí ìbọn yẹn bá bá ẹ tó bá jálá ìpadà mi ní ṣe famọ́ èmi Fákúnlé ni mo sọ bẹ́ẹ̀. náà ìṣó ń fa ní lóòótọ́. máa kó pẹ́ tó tẹ́lẹ̀. ń fa ni bọ̀bọ̀ láyé kan tó ta lẹ́nu jèmi lọ. awo dáadáa ni mo ṣàmù mo kó wọ strong. tàlàwo èmi awo ìyẹn ìwọ kẹtí wàá dọ̀gbẹ̀rì o máa gbádùn rárá o ò lè ro èmi kí wàá ro èmi mo strong kẹsẹ̀ tó ẹ̀ṣẹ̀ mọ̀ fi o ṣe kó fẹ́ ẹ̀ṣẹ̀ mọ̀ fi kó wàá ro. sẹ́wọ̀ ẹ má dọ̀ street ara yín. àpáta ọkùnrin ni ayé ńlá. ṣèlú káfẹ́ ilé ìsọ̀rùn ni kádẹ̀rú mọ́ra ìyìnbọn yẹn. àpáta pààrà ó ta lẹ́nu gan. orí ẹ wà ń bẹ. o máa ń bẹ o bí àánú ẹ̀ dẹ̀ ṣe mí. ìwà ẹ̀bù yìí rí i. agídí ẹ̀ pọ̀ gan. ìgbà mo ti gbọ́. ayé sọmọ yìnyín lákọ ní bíbọn. ọmọ ti kú. wá kí ló ṣẹlẹ̀. o ṣí wọn lọ ṣe é ṣe àbúrò burúkú ni ẹ ní. kí ni wọ́n tó ṣe é ṣe. bàbá ti pòórá kí ló ṣẹlẹ̀. wàláì wo máa jẹjẹ bí o agídí tiẹ̀ dẹ̀ pọ̀ agídí ẹ̀ pọ̀ tí o ti rí. ṣé kì í ṣe set up bàbá ti gbà bọ́dé o. ayé èmi ni àbáwọn ni ewu lélẹ̀ kí lélẹ̀ ìgbà ayọ̀ ni mo sọ fún yín nìyẹn bàbá ṣèlúmọ́ báyìí tí yẹn wọ ni o àpàyọ lélẹ̀ ẹ̀ ní kúkú bọ́ láyé yẹn wọ ni gbogbo ọjọ́ bá pè ní bá dákùn ní pààyàn ẹ̀ láṣẹ ẹ̀fà ní ibi tó. ó já sí ó jiná tì. ayé wọn ró gbòǹgbòrò wọ́n fà wọ́n ya máa yá wọn pẹ́rẹ́pẹ́rẹ́ máa jù wọn máa tàgìdá. wàhálà kí ló ṣẹlẹ̀. náà kíá sórí ẹni tó wọ yìí pàdé mi káyọ̀dé lórúkọ ẹ̀ àtijọ́ wà láti ilẹ̀ gan-an ó wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún mi ó ní níbi iṣẹ́ àwọn olóhùn fẹ́ bú dọ́kan bẹ̀ ìdánwò ni olóhùn fẹ́ jẹ owó kan ní 1.5 wá lóhùn ti lọ pé àwọn boys kan tó máa bá wọn bú dán yẹn dá padà wo ṣọlá àwọn boys tí wọ́n ń sọ yẹn ó láwọn kan lọ́wọ́ obìnrin bí ọkùnrin ni wọ́n wá parí iṣẹ́ yẹn fún ẹ neat ó ní bọ́lá sùn wọ́n ṣàfarabalẹ̀ tẹ̀lé mi ká lọ reason tí mo fi mú wá nìyẹn ó wá dáyọ̀ wọn. gbọ́ bó ṣe jẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni bóyá jẹ́ ọgbọ́n nìyẹn bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn mẹ́ta la máa tẹ̀lé owó yẹn dé company wa èmi driver àti manager
bọ̀kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé manager wa ya wèrè gan o ó ya wèrè gan tí ó bá rí bọ́ kò ní sọ̀rọ̀ ẹ̀ ń dà o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi ṣe nǹkan tí mo fi jẹun rèé ibi tí mo ti ń rówó rèé èlò ní sálárì mi ẹ jọ̀ọ́. fọkàn balẹ̀ wá ló mọ̀ palẹ̀ ṣe ló ṣe gbé ṣẹ́yìn wá fún mi kí ni contact. ok address ẹ ó yẹ kẹ́ ẹ mọ Olúmọ road yẹn dáadáa Olúmọ road yẹn ni company yẹn wà company wa ló wà ní kẹ́tọ́ dé Olúmọ road yẹn so but 11 la máa kó níbi tá a ti fẹ́ lọ gbó yẹn gan but 11:30 ẹ̀yẹn ti lè wà ní ibi tí Mr Biggs tọ́kọ Mr Biggs tọ́jọ́ kan sí síbi ṣàpọ́n yẹn ibẹ̀ la máa gbà ọ̀nà tá a máa gbà ní so ẹ lè drop à ń bẹ̀ kẹ́ẹ̀dẹ̀ gbà nǹkan tẹ́ fẹ́ gbà wọ́n ṣàfọ̀rọ̀. it's a deal fọkàn balẹ̀ odi manager mi burú gan àgbẹ̀ kò lè sáré tó bọ̀ fọkàn balẹ̀. No, Kia, I trust you. That's it. No, Kia. Alright. Nokia ìjókòó wa ti wà látà òye mi kí lẹ̀ ń sọ látàárọ̀ já wa sí i. ẹ̀kúdà àbáwọlé mákàtà ló bá ní àdàgbà tẹ̀lẹ̀ ewúrí mú gbà wọ́n pè ní ẹlẹ́ni lẹ́kúnjáyé. òmùṣẹ́ wa irọ́ ni o òmùṣẹ́ wa ṣiṣẹ́ tó mú wá ṣó ní wéètì dáadáa torí mi ò fẹ́ iṣẹ́ tó rí òsì ń bẹ̀rẹ̀ rárá. jọ́ka so wọlé sọ̀rọ̀ báyìí ó yẹ kó mọ wálé náà kò ní fẹ́ gbéná wojú ẹ̀ kò láì ṣá o. ìgbà tó ń gbọ́ ní fẹ́ tẹ́ tó ní fẹ́ lè sẹ́tà. pàtó ní fẹ́ fọmọ orí odé orin tí. ọ̀nà ẹnu. àṣírí ni o. ọ̀nà ẹnu orí ẹ̀wà ni ló ti ń lọ bí wèrè. ilé ìkọ́lé ìkọ́lé ìsìn. nínú 1.5 million ẹ fún mi 150,000 naira. ẹ kúrú náà kí ni kí fi yẹn ṣe owó hospital tí mo san ni àbò oògùn tí mo rà. ẹ ti ẹ consider mi. ẹ̀rọ oṣù wọn wá pa mí sìn dúró náà wèrè nípa ohun tó jókòó sí ìbàyìn àbọ̀dẹ̀ ó fọ́n ní ọ̀gbẹ́ni kò máa sọ̀rọ̀ ní dọ̀rìn túbọ̀ tuntun àwọn ọ̀bọ tó wà ní zoo gan wọ́n ti ń lo táì gbàgbé òṣì lẹ́sẹ̀ pàṣẹ gbàgbé ẹ̀. àyàngbé ajá dùn kó tó gbẹ́ńkọ́ ó ti wá rọ́mọ forí lakú lọ gbẹ́rọ wá àbí káyọ̀dé àbí kí ló ń porúkọ ẹ̀ we don't know you from anywhere wàlọ́tà ló jẹ́ ká mọ̀ ẹ́ tó bá ti lè gbá ìta fún ẹ yẹn please get out. you don't know me from anywhere ó ti di pé you don't know me from anywhere àbí màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé egutu ọkọ̀ jó ìrọ̀ ló máa wò bẹ́ẹ̀. àwa ni wọ́n ń pa òwe fún wípé eégún tó bá kọ́kọ́ jó ìran ló máa wò gbẹ̀yìn. àmọ́ ìmọ̀ wa jẹ́ kó yẹ wípé eégún tó bá na atọ́kùn àti wọ̀gbálẹ̀ are dangerous. Nokia orí ẹ wà ń bẹ̀ ìyá o ọ̀nà ẹnu orí ẹ wà ń bẹ̀ màmá o gbàdúrà mi bẹ́ẹ̀ tẹ orí bẹ́ẹ̀ fẹ́ pẹ́trol dídòdò ó ń bá òwò wẹ́wẹ́. lórí ẹ̀mí gan-an hospital mo wà o ní láti wá wò mí lọ hospital jù wọ́n ti fẹ́ discharge mi báyìí tí má ti délé màá pè é ṣùgbọ́n gbogbo tó bá fẹ́ rà wá wà kó wá fún mi nílẹ̀ ṣùgbọ́n ok ẹ̀dá ó ṣe. ayé ọmọ wo ló ń post ọmọ wèrè kan ní jàre kọ̀mpútà ẹ̀ ti wọ virus lọ́dọ̀ mi for so long ẹ̀ ti delete ẹ̀ ti gbẹ gbogbo ọ̀rọ̀ ṣáà tẹ fẹ́ máa gbé mọ́ra mi ìdẹ̀ fẹ́ rí mọ́ rárá gbọ́gbọ́gbọ́ ta ṣé kìí ṣe bùn mi. àpáta ìyẹn ìwà ń bẹ òyìn o. ọmọ kí bébì mi ni ọmọ tí mo love gan so ọmọ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ́ o. ìyẹn ti ọkùnrin díẹ̀ ọmọ jájá ti kọ́ ẹ̀ mọ́ ni. ayé ayé jẹ. ayé dodo oníbàjẹ́ ayé. last ọ̀dà ni. shop náà kù rí ẹ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí ló wà fún kéèlè lè. kéènì yẹn lóòótọ́ kéè fọ́ǹbù ni kéè ti lọ há sáwọ́ síbi tí ò yẹ kó há sí bọ̀ á fẹnu rẹ̀ ṣàlàyé. ń gbọ́ kéèkì ló ṣẹlẹ̀. lóòótọ́ mo fọ́ǹbù náà
ìdán kan ló yọ ọ́n company wa so àwọn tí mo wá pè kọ́ wá jẹnu sàrà yẹn bó ìtẹ́jú mi mọ́lẹ̀ nìyẹn ó gbé sọ́hún fún mi níṣà. àbọ̀ ṣeré ni àbí wọ́n lè lẹ́yìn ni orí fúláàtì ń bẹ ò red ó wá lọ fẹ́rẹ́ sí mi àfẹ́sù ọkọ̀ wa fótó sọ wá bọ̀rọ̀ dùn àbí eléyìí ni. wà á ní sùúrù ọ̀tá kí èbó ṣe wà èèyàn wa náà ni àwọn àgbàlagbà dẹ̀ nìyẹn tó bá ti sá ti ọgbà máa ń gbà ni ó ti ṣe mistake kò dẹ̀ tí ì pẹ́jù ó ti sá wa bá wa nìyẹn jẹ́ ká sílẹ̀. ohun yẹn gangan nìyẹn ohun yẹn gangan ló gbọ́ lẹ́nu tẹ if not kí o yẹ kí n lé ẹ jáde ni bọ́ o ti sátọ̀ gbà bóyá sọ yẹn o yẹ kó gbà ẹ ni. ìtẹ̀lẹ̀ èló gangan ni dán yẹn bá dé. according to nǹkan tí Bryce sọ fún mi ó ní 1.5 ni wọ́n gbà lọ́wọ́ òun èmi dẹ̀ ti wò pé tó bá ti fáwọn details títí alẹ́ àwa máa gbà padà bọ̀ èmi kọ́ pé wáyẹn mi yẹn káwá fi yẹn ra wáyẹn ní sílé ká dẹ̀ fún nǹkan 500 kó fi yẹn ṣe street boy. ìyẹn kọ́. sẹ́ẹ̀rì ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé owó yẹn kọ́kọ́ ni mo wà after bọ́ kí n rú mi gbà padà kí n dẹ̀ jẹ́ káwọn ladies ẹ̀ mọ̀ pé wọ́n ṣe mi lọ ẹ̀kọ́ bá tójú ẹ̀ mọ́lẹ̀. àwọn wo làwọn boys tó ń padàn yẹn ta ni wọ́n kí lorúkọ wọn lù. well obìnrin bí ọkùnrin ni wọ́n obìnrin mẹ́ta dẹ̀ ni wọ́n àwọn obìnrin tẹ́ pé tẹ́ bá rí wọn gan-an levi ma court. àbàtàbàrà ó ṣeé ṣe àlá tó o láì kọ́ wá sí mọ̀ṣẹ́. bàbá àlá tí mo láì wọ́n pa olódì mi ní lójú àlá yẹn. bẹ́ẹ̀ni ohun tí ò yọ jẹ́ kí n láyé ọ nílùú tẹ́ ẹ wà yìí olè méje ló wà níbẹ̀ bẹ́ẹ̀ni mẹ́ta kan wà mẹ́rin kan wà nínú àwọn mẹ́ta yìí ni láwárí kan ló wà nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mẹ́rin tí wọ́n wà níbẹ̀ ní àpátápàrà aláyàbí òkè tí wọ́n jẹ́ ló wà ẹ sì wá gbọ́dọ̀ fojú kojú ìjọ ẹ bá jọ pàdé wàhálà rẹ ó rí i pé jọta aṣọ funfun tó bá fojú kẹ́kọ̀ọ́ pa ìjọ náà ni wàyí ẹ̀ bàjẹ́ àmọ́ kinní kan wá ní àfi kẹ́nìkan yà fẹ́nìkan mẹ́ta gbọ́dọ̀ yà fún mẹ́rin ń wá mọ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ṣe àfi kí wọ́n wá tẹ̀ fún mi o àfi kí wọ́n tẹ̀ fún mi kán fún mi láàyè kí ráyè ṣe tèmi. àpátápàrà bó bá wá rí bẹ́ẹ̀ alátiṣe ní má ti ṣe ara ẹ̀. ó yé mi. irọ́ ọ̀gbẹ́ni wa wọ́n máa sọ pé liver táwọn akọ́t kí ló ṣe ẹ ṣé ò mọ bóyá ń lọ ni ìfẹ́ máa gbọ́ yẹn. ó ti yé mi òun ló gbọ́ yẹn tó bá dọ̀là wá síbi kó wá gba fẹ́fọ́ rẹ̀ kí tó bá fi máa tó bí 4 or 5 ọ̀rọ̀lẹ̀ wá gbowó ẹ̀ àti gbowó ẹ̀ padà fún un. bọ̀ má ẹ̀ bá fún bù mọ́ láyé ẹ̀. bọ́ ẹ ṣọ́ọ̀kì wọn bá rówó yẹn gbà padà ṣá. wá kí ló ṣe ẹ ẹran tí wọn ò fi ṣọ́ oògùn pa kámáyì tí ìsànà tó sọ pé oògùn gbà ẹran ẹ lélẹ́yìí o kí ló ṣe ẹ o dẹ̀ ń sọ̀rọ̀ náà today. ó fọ́ ni ọ̀gbẹ́ni parẹ́ jàre. mo ní meeting òun á get in touch pẹ̀lú ẹ̀ agbẹ́bàṣẹ́. wàá ṣe é. wọ́n ti tọ̀ olóréje eruku yapayaski ojú àti ọjọ́ áfíríkà ọ̀rẹ́jà kọ̀ọ̀rọ̀ bá ṣe wọ́n ṣe kiri ẹ̀rọ áfíríkà ìjẹ́lẹ̀ àròjọ. olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀ kóbá ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. egungun tó bá na gbọ́nù adẹ́njọ́s láti wà lálẹ́ ẹni ò sanwó fún ẹ̀fẹ̀ lápátápàrà ọ̀tá lẹ́nu ṣẹlẹ̀ méṣù lórí ìgbà ọ̀tá ṣùkú tó lẹ́nu ìtẹ̀lẹ̀ pọ́ńpì yé abíyàtà tó gbọ́gbọ́ àwọn eléyìí wọ́n yìnbọn nítorí wọ́n yàbọ̀ ojú wọn kó ọmọ ṣubú ọmọ bàrà o wọ́n yàbọ̀ mọ́kí àkàrò àti jókà. bọ́dẹ̀. kúrò sílẹ̀ fúnra kúkú ní yàrá rẹ̀ kúrò sílẹ̀. ojú ẹ̀dẹ̀. àbọ̀ báyìí. bá. ẹ wojú mi dáadáa ẹ má lọ jẹ gíláàsì ẹ ń jẹ kójú yẹn dì sí fún mi ibi tó wà ìlú ìdá o so bẹ́ẹ̀ tiẹ̀ ṣe mọ́lẹ́lẹ́ àṣẹ ẹ̀ tiẹ̀ lé ẹ lẹ́ ń dẹ́rù palẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a ti gbowó lọ́wọ́ yín kò yẹ ká pa yín gbà láti pa yín tó dáwà àti ti jọ fojú kanra ó dẹ̀ máa léwu fún ẹ̀ tiwa lẹ́kàn mọ̀ pé man pass man if not kò yẹ ká pa yín wọ́n gbà yẹn ti rí wa ó bàjẹ́ bẹ́ẹ̀ ni àlọ́ àwọn. ayé
ṣé àwọn eléyìí ti skibo jẹ́ kó jẹ fáyà. àpáta ìwọ ló sọ ọwọ́ ti pọ̀ jù wọlé jẹ́ ká jù ó kíá. DSP Victor Bosun Adams. Wo mọ̀ pé ẹrù tí àjà yẹrí fún tí pẹpẹ bá lóun fẹ́ gbé ó fẹ́ rọ ṣubú ni. ìyẹn pẹpẹ nìyẹn. àwa adigunjalè tó ń wà lélẹ́yìí o now mo fẹ́ kó tẹ̀fẹ̀ nú ẹ̀. kó lọ́nà fún mi my friend. ó mọ̀ pé ó ti pẹ́ ṣoṣo ni. ó dẹ̀ ti rí ṣoṣo torí mo wá pa ẹ̀ ni. àdá. sọ́dọ̀ mọ̀ n bá ẹ ṣeré ni. àdá. àdá. ó dẹ̀ mọ̀ n bá ẹ ṣeré àbí. Ògé ẹyẹ Ọ̀ṣun kòwé ẹyẹ Bàrìṣà Ògúnjọyé pàjọ ẹrin dà lára mi irú àlá burúkú ni mo wá láyé Ṣàmìládà. Odòdì àṣàṣe ní balásàsí ẹbọ ní pẹlẹbọ dókítì ọ̀gá bá jí orí ara ẹ̀ ní jílé. Bọ́sún àlá tó lágbára ni. Bàbá àlá tó lágbára ni. Ìtorí ẹ̀ gan-an ni mo ṣe wá rí yín bàbá. Ṣe rí ìlú tán gbé mi lọ yẹn àwọn ọmọ olè pọ̀ gan-an níbẹ̀. Kò sí gbogbo ọ̀nà tí mi ò gbà láti rí kan múnú wọn. Ṣùgbọ́n gbogbo agbára tí mò ń sà pàbó ló bọ́ sí. Bẹ́ẹ̀ ṣe máa ràn mí lọ́wọ́ tí máa rí kan múnú wọn ni mo ti torí ẹ̀ wá. Ṣé mọ̀ pé tí n bá rí kan múnú wọn ìgbéga dé fèmí náà lẹ́nu iṣẹ́ nìyẹn. Tí ìgbéga bá yẹ ti dé fún mi lẹ́yìn iṣẹ́ ẹ̀yin náà ẹ mọ̀ pé mi ò ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ yín èmi náà máa kọ́ lásì yín lára. Òdodo ọ̀rọ̀ ni ìgbà tá a tiẹ̀ tí ìṣòṣà òun ṣòṣà ẹ mọ dáadáa ní níwájú mi ló fi jẹ́ pé kò sí ohun tó lè gbé wá sọ́dọ̀ mi tí ní bẹ wójú tó ẹ̀. Bọ̀sún. Bàbá. ṣóògùn òótọ́ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. o ò lè mú wọn. mi ò lè rí wọn mú kẹ. Bẹ́ẹ̀ni adigunjalè ògbólógbò ni wọ́n ti wá gbára débi tí agbára wà bí wọ́n bá yin gbogbo ìbọn ilé ayé yìí kódà kí wọ́n máa rọ́ àgbá kò lè ràn wọ́n. Ta ló wá fẹ́ mú wọn bàbá? ọ̀nà àbáyọ kan wà. ọ̀nà àbáyọ wà bàbá. ọ̀nà àbáyọ tó wà ní pé a ràn èdè àtàsàsì sí wọn. wá rí o òǹwọ́ kọ́ ló mú wọn o bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn ọmọọṣẹ́ rẹ̀ torí pé nígbà tá a bá rán àṣàsí àtèdè sí wọn ọmọ rí gbá kiri ìdíjókòó bẹ́ẹ̀ ni ẹ̀làlẹ̀ kankan kì í rójú àtòkùnbọ̀ gbówó aláǹtakùn bá já kì í jú so torí ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu tú torí orin ní túmọ̀ ẹnu ẹsẹ̀ báyìí ní túmọ̀ ọ̀nà fúnra ara wọn ni wọ́n wá fẹnu ara wọn kó bára wọn pé tó àdé wọ́n wá pọ̀ ni báyìí dé báyìí bẹ́ẹ̀ lọ́wọ́ tí ó tẹ̀ wọ́n ṣíkún ó parí ọ̀tán àbí ọ̀tán. Bàbá ìgbà wọlé la máa ṣe yẹn báyìí. ó fọkànbalẹ̀ èmi lèmi ó sì gbogbo iṣẹ́ tó bá yẹ kí n ṣe wọ́n ṣe tiẹ̀ ni pé kó o tó máa lọ sá fún mi lówó díẹ̀ tí wọ́n èpè lò kò sí wàhálà. ẹ mọ̀ pé yẹn kékeré ni bàbá ẹ wò inú mi á dùn ẹ ṣe gbọ́sà. ẹ ṣe bàbá. ó yẹ kí n wá. mọ́dájí láàárẹ̀ mọ́dájí láàárẹ̀ mọ́dájí láàárẹ̀ mọ́dájí láàárẹ̀ mọ́dà àwọn ẹ̀ lásìkò ọpẹ èyí tó ti inú òkun lọ wálé ayé ló sọ pé kò gbọdọ̀ yájú sí babaláwo ló sọ pé babaláwo kan gbọdọ̀ yájú sẹ́gun eégún tó bá yájú sí babaláwo kí lewé kókò ó ṣe pẹ̀rẹ̀rẹ̀ tálewé kókò ó yá pẹ̀rẹ̀rẹ̀ kí lewé kókò ó ṣe pẹ̀rẹ̀rẹ̀ tálewé kókò ó yá. tó o Bọ̀sún ẹbọ tó o ní í gbé nítorí àwọn adigunjalè àwọn olè tó ń dàlú ìláàmú
tó ọ̀jẹ̀ kára ló nísinmi tí ọ̀jọ́ wọn fẹ̀dàn lórí òróǹro ẹbọ òun ni mo gbé yìí o gbogbo ewékewé tí wọ́n bá ń jẹ́ látàsìkò yìí lọ kó máa sunkún mọ́ wọn la egbòkégbò tí wọ́n bá ń wọ̀ látàsìkò yìí kó máa sunkún mọ́ wọn la ìṣe babaláwo ìsaláàfà ìṣe oníṣègùn ìṣe wòlíì tó bá wà lẹ́yìn wọn tó ń dìgbẹ́ fún wọn ni kéde àyèdè kó dé bá wọn kọ́ kéde ara wọn kó mọ̀ yẹra wọn mọ́ nítorí pé ajíbẹ́ká lórúkọ tá à ń pèwé adàlúgìrì lórúkọ tá à ń pèwé gèdè ẹ̀fọ́ òun èdè lórúkọ tá à ń pèwé adágúnmálápó lórúkọ tá à ń pèwé àṣẹ akéèké abìjà gbà wọn ló dífá fún ọlọ́wọ́ tí sọmọ náà bíbí àgbọ̀mẹ̀rẹ̀gún ọ̀wọ́ ń tọ́lọ́wọ́ o ọmọdé gbá kiri ìdíjókò o bẹ́ẹ̀ ni ẹ̀làlẹ̀ kankan kì í rójú àtòkùn bọ̀ bó wà láǹtakùn bá já ni kì í jú so bẹ́ẹ̀ ni kórí o gbọ́ olúgbòhùn kó fóun mi ṣàṣẹ o. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Olè méje wọ́n yàbọ̀ ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. Kóbà ò gbọ́dọ̀ dúró wọ́n yàbọ̀. egungun tó bá na gbọ́nù adẹ́njọ́ láti wà lálẹ́ ẹni ò sanwó sùn ẹ̀fẹ̀ lápátápá rà ó ta lẹ́nu. Ìtẹ̀lẹ̀ mo rí wípé bí a ṣe ń fa ọmọ tá a fa bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ojú ẹ̀jẹ̀ ló fi jáde báwo lè jẹ́. Ọ̀tá ìwọ gan dẹ̀ ń sọ̀rọ̀ báyìí sọ fún mi Ọ̀tá ṣé o máa sọ fún mi pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìwọ gan ò wọ́ọ̀sì ò rí bó ṣe ń lọ ni ṣé o rí pé bùrá yìí àpáta ó ti gbé bọ̀bọ̀ Kúnlé yẹn sórí jù ó dà ìwọ gan wà nù club mbẹ anything Kúnlé ni o we will be street boy orí títì la wà láti ilẹ̀ pẹ̀lú àpáta ó dẹ̀ mọ bó ṣe ń lọ kó tó di pé Kúnlé dé Kúnlé náà ọmọ oko ló ti wá kò lè máa pọ́n Kúnlé léwájú àwa kí ni tèmi dẹ̀ máa dùn ó bí mi nú gan ó ti yí Ọ̀tá it dey make me vex I no like am. Ìtẹ̀lẹ̀ tí bá sọ fún ẹ wípé mi ì mọ bó ṣe ń lọ irọ́ ni mo pa ó dàbí ẹni pé àpáta ti fẹ́ máa jójú bí mi lè ṣe wáyé ó mọ̀ mi ń tètè bínú rárá mo fẹ́ study gan kíní kan náà wà tí mo ṣàkíyèsí àwọn ìdọ́kùn àti ẹgbẹ́ àpáta ló yẹ kó já wa sí Kúnlé ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹn several bẹ́ẹ̀ mo dẹ̀ ń gbé sáàmù gbé sára ẹ̀jẹ̀ mi ò ti bẹ̀rẹ̀ sí í rú mo dẹ̀ ń kìlọ̀ fún àpáta gbọ́dọ̀ àpáta wọn fẹ́ gbọ́. Ìtẹ̀lẹ̀ kí ni wọ́n rò ipa lè ṣe sí ohun tó wà nílẹ̀ yìí. Ọ̀tá sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò le rárá ìgbà tẹ́mi ti rí pé ibi tí mo tò sí níwọ̀ gan tó sí nǹkan kékeré nìyẹn sórí bùrá Kúnlé yẹn bóyá ìwà yẹn mi máa dẹ́mọ fún very soon ó máa gbúrò gbọ́ tó bá ti mọ̀ pé ibi tí n bá ti gbà níwọ̀ gan gbà ó ti yẹ no shaking èmi máa play film fún ma ẹ kó mọ̀ pé orí títì ló ti bá wa orí ọ̀dà la wa. Ìtẹ̀lẹ̀ níṣó ń tẹ̀lé ẹ kò ní sí ìṣòro kò dẹ̀ ní sí ewu. Kọ́tẹ̀ kó lé méje yàtọ̀. Kúnlé ìwọ data èdè ń tẹ́lẹ̀ gírígírí ó ti gbàgbé pé àwọ̀ ló má tẹ̀ ń mọ̀ bá rẹ ni eré tó bá wọnú gbó tó ní tẹkùn báwo ọjọ́ pẹ́ ń súnmọ́ lé ni má jẹ́ kó mọ̀ pé mi gangan lè sùn gbàdá kí lumi tó ń gùn ẹ̀. kí ni mo lè ṣe náà o ẹ kí n kọ́kọ́ dàtọ̀ sí
bí kí n fọ́ mọ́lẹ̀ àbí kí n lọ dáná sùn léyìí gangan ló máa jẹ́. wọ́n ti pàtẹ́lẹ̀ àbọ̀ pàtẹ́lẹ̀ sí. mi kọ́ ni mo pa. ó ń dábàá àbọ̀ ìṣẹ̀lẹ̀ yín ó ṣe ti pa àbọ̀ ti pa ṣé o ti pa ṣé o ti pa. jẹ́ sọ̀kọ̀ fún ẹ jẹ́ sọ̀kọ̀ fún ẹ ogun ọ̀rọ̀ ta tèmi o ogun ọ̀rọ̀ ta tèmi wọlé kìlọ̀ fún ẹ àbílẹ̀ ìyàwó ìwọ́n kò bá sọ̀rọ̀ ni sọ̀kọ̀ bá ìṣẹ̀lẹ̀ ni ṣé o ti pa àbọ̀ pa ṣé o ti bá ìṣẹ̀lẹ̀ ni. ọjọ́ fi mí dà àgbàtà fi mí dà. kí ló ṣẹlẹ̀. ó dàbí kí ló ṣẹlẹ̀ ṣé o mọ̀ kó tó ṣẹlẹ̀ ni àgbàtà má dá sí má dá sí. ó ti tọ́ ta Kúnlé ibi tí èèyàn ò sí Ọlọ́run wà ń bẹ ní orúkọ fa ṣé wọ́n ló pa tẹ́lẹ̀. ajagun àti gbọ́ kí ló fẹ́ pa fún. kò bọ́ sí ibù abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ ni abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ ayé. àgbàdo máa wojú ẹ o ọ̀dọ́ ọdún mi ju ẹ lọ ọdún mi ju ẹ lọ kí ló fẹ́ ṣe ọdún ẹ. o mọ bí tẹ̀lé ṣe jẹ́ sí mi. o mọ bó iṣẹ́ níṣẹ́ yín méjèèjì tó. báwo ló iṣẹ́ níṣẹ́. mo iṣẹ́ níṣẹ́ ìdùyà tó bí mi lọ sọ kí ló fẹ́. ọgbẹ́ni jẹ́ kí n sọ kàn fún ẹ kò yí ẹ ṣàpàtà kò yí ẹ mẹ́rin ni wọ́n di mẹ́ta ó dẹ̀ wò wèrè sọ́gbọ́n kọ́ ló pa àpàtà mi ò gbádùn ẹ o wàláhì mi ò gbádùn ẹ o. kò lè pa tó bá pa ó jẹ ju ayé ni. ó dà ọmọ tó ṣẹlẹ̀ mo mọ̀ pé òkè gbọ́ òkè gbọ́ lẹ́rọ̀ ó má dé mọ̀ ṣùgbọ́n pa lọ́pẹ́rẹ́sọ̀n lálẹ́ mi fẹ́ gbogbo wàhálà ẹ̀ kó ní stop operation yẹn jẹ́ ká lọ sọ operation wa tàbádé tó bá dọ̀la wàá mọ̀ àmà mẹ́ni tó pa gangan wọ́n fi mí lèmi dẹ́mi dá yẹn. a máa celebrate tẹ̀lẹ́ ní o. ẹjọ kí a tó lọ torí Ọlọ́run. àbọ̀dọ̀ ìbúrúkú ni yàrá yà abẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ọ̀tọ̀ gbẹ̀mí ọ̀ṣẹ́ dànù ayé yóò yí dàbẹ̀ kó ṣì dànù wẹ̀wẹ̀ olórí burúkú ọ̀ṣẹ́ tó ṣeré ẹ̀ tó ṣeré. ṣé o yẹ kó mọ̀ pé o ti wà lákọ̀ wèrè lọ́mọ táyẹ̀ ẹ̀jẹ̀ máa hù gbogbo ìgbà ní ikú tó sì máa pa nìyẹn náà so ìwọ náà pa kele ìfagàn ti rí ìfagàn mọ̀ tó ṣẹlẹ̀ o ìfagàn ò jẹ́ ó yẹ gbáradé o. àbẹ má bínú pé mo débi kan mo dédé dúró bóyá bá kọ́ mi tó bẹ́ẹ̀ wá ju yín àbá torí Ọlọ́run ẹjọ́ ẹ̀fọ́rí jí mi o àwọn tó kàn jí mi láyà ni pé ìtẹ̀lẹ̀ lọ ti pẹ́ ní ká fagilé yẹn pé ẹtú wà wòtò ta àmẹ́rin fọ́ọ̀mù àbá méjìlá ku mo tẹ́ ń bá ìbàdókè yẹn ní kí n yí ifájà ní ìṣọ́kàlà ṣe fàájì sí mo lè mú tíṣà. Ifá tó bá ti do irú nǹkan báyìí ló máa ń jára ẹ̀ ni ọ̀tá tó kú ọ̀tá dé bus stop tí ò bọ́lẹ̀ ni ṣó fẹ́ gbọ́ bí wàhálà ò ṣẹlẹ̀ ńjọ́ yẹn báà ní gòbè lórí operation wa jọ yẹn ọ̀tá máa kú ńjọ́ yẹn torí pa àti kọ́pù máa kú jọ́jú ọba máa kú náà ló máa kú ọ ìyẹn ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ ru ọmọ fàájì tí mo náà lọ ṣe náà là ń lọ ṣe wọ́n ti bá ti wọn lọ nìyẹn gbójú o ajẹ́mẹ́rin ó kẹ́ ní méjì kò mí ni o kátó rí wọ́n he àwọn mẹ́ta la jọ rìn náà ìwọ́dẹ̀ ti jọ ìwà nìyẹn a máa tún gba àwọn èèyàn mi wọlé ẹni tó bá kàn máa kú àná kan mi dẹ̀ sọ pé ọ̀tá tó kú ọ̀tá dà lè mú. Ifá yàrá ẹ yàrá ẹ ọmọ. ọ̀gá mi ó tẹ ìyàmí lẹ́nu pé mo tún lè fẹnu kan ọtí ó má dìgbò márùn báyìí kẹ. èyí orígò kan ló wà ẹ tá à ń sọ ni èmi tí mo lè ṣe káwá ṣe fàájì gan orígò kejì ni wọn ṣé ká sọ pé ọ̀rọ̀ ọ̀tá tó kúrò lódún ẹ̀ ló ṣe mùgò márùn. ọ̀gá tí bá kún àmú tí lẹ́yìn tèmi náà. ó ṣe wà nìyẹn òun yẹn gángan nìyẹn tó bá yẹ pé àwa náà la ìtẹ̀lẹ̀ àtọ́ká máa ṣe fàájì life continue bí ṣe wá ṣe rí nìyẹn. nígbà tí ọ̀gá mi ìdúrà bó yín máa rí gan rèé ọmọ ìyá tí mo gbé dání gan mo ṣe ń fún mi mo ti ń gbé tipẹ́ màá tó tún gbọ́mọ ẹlẹ́mí gidi wa lẹ́gídẹ̀ pọ̀ èèyàn gidi bí aṣọ ọdún ṣára fa ẹ̀ṣẹ̀ mùsùlùmí egun súlẹ̀ àjọ ọ̀nà wọn máa tẹ̀ táyé kẹ́hìndé ẹ̀yà ayọ̀ ṣayé bílẹ̀nì ni pé ní mi ń dùn ní mi ń wú. kí ló ṣẹlẹ̀ ìwú omi gan ni. owó ló lè ṣe. owó báwo o sọ fún irú èèyàn tí mo jẹ. mo ṣàlàyé fún èèyàn ló sanwó èèyàn ó máa san owó ẹ̀. àpáta ayé olúmọ wọ́n ti tì. tó bá ti gbé owó ẹni ìwé ló lọ fẹ́. 20,000. torí 20,000 lájọ tí mo ti ń gbé wọn jáde wọn bíìlì mi rí wọn cháàjì mi rí pé ìbáyìí làwọn máa gbà
anyway mo ìṣòlóorun originally wàásù ló yẹ kí n fún ẹ tí máa gbé mo jáde bẹ́ẹ̀ tó máa jẹ́ pé máa spend long night pẹ̀lú mi wàásù tó bá ń lọ́jọ́ kejì ọ̀tọ́ ló pé ó nà ó ló pé ó béèrè fún 35 ni máa fún ẹ mo promise mo wá kó 15 tó kù máa kó 4 rẹ̀ ó kó charge bọ́ máa kojú ẹyọ ń gbà tá a fi àkàbọ̀ máa fún olótó fún wàásù lówó ọmọ tá a bá gbé jáde a sì ń lórí ṣe lè mú tí ń sìn ṣọta bá ti ń lọ nu mọ́tò sìn ká tó ṣí ara máa kó wẹ̀lẹ̀ lọ bóyá ló ń jẹ ẹ̀rọ yà. ṣe fàájì jẹun sí mi lọ́rùn ẹ lọ́ọ́ máa ṣe ká tó ṣọ̀rọ̀ mi ò torí anybody ṣiṣẹ́ láyé mi torí ẹ̀yàn ọmọ iná ni mi ò torí anybody ṣiṣẹ́ fẹ́ ṣe fàájì yẹn máa. everybody wá sọ. give me that one attend for ẹ wo tó bá attend gẹ́gẹ́ jẹ́ ṣe kú ló ṣe máa kú bóyá kú ló ṣe máa kú. ọ̀gbẹ́ni. tọ́wọ́ jọ tọ́ ń jọ àwọn olùnáwó sí múnà olùnáwó sí bọ́ọ̀ì sún ọ̀kúnmọ̀ ó ti jáwèrè ó mọ̀ ó ti jáwèrè wọn kò béèrè ní ẹ ó jẹ́ ti bú ẹ̀rọ mọ́ ni. kí ló ń ṣẹlẹ̀. èmi àlótẹ́ ń gbọ́ ayé èmi àlótẹ́ so gbá mi ní àbí ògbà mi jáde gbó lọ́wọ́ mi pé wọ́n mi ṣe oògùn mo fún ẹ lówó o ṣe oògùn fẹ́ẹ̀kì fún mi ọ bí ìyá èrè wo wọn pẹ́ kó mọ̀ pé ìgbò mo ti wá ìwọ máa ń nà yá ẹ̀ pa. kí ló ń bẹ̀rẹ̀ mi ò ṣiṣẹ́ yìí àbí òní yẹ́ ajẹ́ ọ̀bẹ́ àjẹ́ ó dẹ̀ fẹ́ jùmọ̀ mi mo ṣe fún ẹ ni. kí ni ṣọ́ọ̀gùn ò jẹ́ ni. kò ní dà fún ẹ kò ní dà fún yàrá ẹ ó yà wèrè ṣé ó máa ṣiṣẹ́ bùtọ́ ọba ẹ ni mo ní ṣe ó máa ṣiṣẹ́ máa padà bá ẹ ó ṣiṣẹ́ ó gbogbo lọ́wọ́ mi ó sì máa ń gbowó ni àwọn òbí mi ìbí ìfẹsẹ̀ mọ́. ó ò ṣe farabalẹ̀ náà wọ́n ti gbẹ̀rẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ni. ó ṣe oṣù fún ogbó ọlọ́wọ́ mi ogbá mi. etí jẹ́. kò sí kankan ó wá wù láti kọ́ ọ̀rẹ́ mi ni lọ́tì mi. kí ni de ẹrù òsì bá ọ lójú mi lọ tí ń nọmọ mi. ẹ sà ṣe ojú ni mo ti o ojú ni mo ti o ṣé bó ṣe wà yẹ ó gba owó lọ́wọ́ mi ó ní pé òun bá mi ṣe oògùn 5 bay gbà lọ́wọ́ mi ilé family wa gbà lọ́wọ́ family mẹ́jọ́gùn lẹ̀ yẹn wá ṣoògùn fún mi o fẹ́ gbalẹ̀ o ẹni kí n mú wà fún ẹ lówó 5,000 naira àbá alẹ́ ògùn òṣìṣẹ́ ẹ̀wọ̀n kọ́ yẹn náà. Kúnlé ìwọ gbowó ó fẹ́ bá a ṣe oògùn kó lè gbalẹ̀. Kúnlé ọ̀dà arákùnrin ọtí porúkọ rẹ. Rótìmí ni mo jẹ. Rótìmí ìwọ náà ọmọ àgálẹ̀ èèyàn o ìwọ náà fẹ́ ṣe oògùn kó lè fi gbalẹ̀ tí èé ṣe tiẹ̀ ṣáyé lẹ̀ ń ṣeun ẹ̀yin ọmọ yìí ẹ mà wá báyé jẹ́ o ọ̀dà wòmí bọ́ bá ti di ìrọ̀lẹ́ gbọ̀n mọ̀ bọ̀ wá bá mi wọ́n dáwó rẹ padà. mi ò kẹ́lẹ́ mi ò lè ṣiṣẹ́ o ẹ sà
mo ti wá ìbí wá gbóhùn straight máa lọ mi gbà lọ́kábọ̀. wo bó ti jẹ́ mo sọ fún ọ wọ́n bá dìrọ̀ lẹ́kọ́ wá wọ́n dáwọ́ rẹ padà fún. ok mo gbọ́ sà máa rọlẹ̀ àjọ ẹlẹ́jú ayé mọ̀ gbogbo mo ti wá ìdàgbé ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀ Kúnlé lọ́jọ́ tí mo ti bí ọ tó sì ti gbọ́njú ọ̀rọ̀ ògùn kà lọ́ọ́ mi rí omi babaláwo tí wọ́n mọ̀ mí sí babaláwo rere ni èmi máa gbà yàn ọ́ là ni ǹbá máa ṣèkà èrò ìbá máa wọ́ lọ́dọ̀ mi èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dú má jẹ́ kí fáwọn bínú sí ọ wo gbọ́n tí ọ̀ṣẹ́ òrégbè wí ni ṣoore kó múra sí rere ṣe ṣìkàṣìkà kó múra síkà tó rí àti kàìkà kì í gbé adébáfò ń tọ́ ọ́nú ọmọ àfò ń tẹ̀ tẹ́lẹ̀ bíwájú kà bá ń dá nílé ayé òwò rò pẹ́yìn kà ń sun ọ̀la lè dé ọ̀run ni. mi ò rí irú ìṣòro yẹn rí nígbà tí mi ti lówó gan mi ò ní problem ìgbà tó wá dé yìí kò sí oorun tí mo lè sùn tí mi ò ní lálàá kí n kàn díjú láàrin just 1 second màá lálàá obìnrin máa yọ sí mi ni mi ò mọ̀ rí ìbọn ló máa fi fèsì mi ìmí àdá ìmí àké ẹlẹ́ran ó máa lé ó lé mi ní ọjọ́ kan ó lé mi dé ọ̀sà pẹ̀lú àké ni o ìgbà tí màá yí túwàdà báyìí ṣe ló rẹ́rìn ó wá ju àké yẹn báyìí ṣe mo bẹ̀rẹ̀ mọ́lẹ̀ káàké yẹn bọ́ sódò ìjọ mo fẹ́ ṣe lè dá ẹnìkan ló wá júwe fún mi pé tí n bá dọ̀dọ̀ yín tí n bá sunkún débẹ̀ pẹ́rìn máa rí jáde mo ṣe wá ìgbà mi owó wà lọ́wọ́ mi sà. ọ̀rọ̀ mi là ní ọ̀dà mọ́ wá ká fi béèrè ọ̀rọ̀ náà wá. fi kan tó fi kan yẹn. ọ̀rọ̀ mi là ọ̀rọ̀ tí olóyè bá ọ sọ ìwọ láwọ àwa lọ́gbẹ̀rì bàbá ti jẹ́ ni owí bá a bá fẹ́ mọ lójú àìràn iwájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmú lọ́tún ọlọ́kan lọ́sì àárín ọpọ́n a lè dé ọ̀run wò ó kógún. ó gbé dòsùn mú ẹ̀rí ọ̀nà tí ifá gbà kó tó máa jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ mi ẹ̀wá ẹsẹ̀ mi ẹ̀wá àtàrí ńlọ́sì 21 adébá fún ìjì lárèrè tó máa sá gbàmí wọlé tẹ̀dú lọ. arákùnrin ọ̀nà wo ló fi rówó rẹ gan. ọlọ́run ló ṣe ọlọ́run ni àwa mọ́ rí di. ọtẹ́ ń dì ọ̀ṣọ́gun owó. ẹ̀sà ọtẹ́ ń dì lóòótọ́ ọ̀ṣọ́gun owó. kí ló fi ṣe. èèyàn ni ọ ọdídì èèyàn mọ lọ ìgbà mi ò káwé ìgbà. ọ sì wá ní ọ̀n lálà ọ ìbẹ̀rẹ̀ àlá o kódà ọ lálà ọ̀n kọjá sánmọ̀. gbà mí tèmi ló bá mi ẹ yọ mí ní bàbá any amount mi ò kó wà lọ́wọ́ mi sá. kò sówó kò sẹ́bọ kò gbóògùn àyàfi bọ́ ọ bá lè lọ kọ́ lọ lé àwọn mọ̀lẹ́bí ọmọ tó lò tó fi ṣòwò kọ́ ṣàlàyé fún wọn. kí n sọ pé mo fọmọ ṣògùn owó. bẹ́ẹ̀ ni. disaster ni sá. wò mí bí wọ́n bá ti yọ́nú sí ọ ọ̀tán ọ̀ lálàmọ́ àìṣe bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ babaláwo rẹ lèmi èmi èyí ṣèkà èmi olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dùn. ọ̀dà sàn. Okay. Hello. Yes. Orí mi ní Fẹ́dẹ́sìn. Contract mo wá lọ ò bọ́ sí. Disappointment mo bá bọ̀ mẹ́bọ̀ kò ṣe sọ ni. All right. In the next 4 hours, máa dé. Ṣùgbọ́n. Ẹ̀fà, ẹ̀dùn fẹ́ rí yín sá. Ṣé o sí? Ọ̀rọ̀ tẹ́yìn bá mi sọ ní abalẹ̀ kan gbogbo ẹni mo ń gbọ́ bàbá ò ní bá yín ṣe. Wọ́n ti láwọn olè ṣe kó sí problem Ọlọ́run ló ju gbogbo wa lọ ṣé bí èèyàn kan ló introduce mi pé kí n máa bọ̀ lọ́dọ̀ wọn ẹ tó bá ṣe ẹlòmíà ṣe wọ́n disappoint mi gan kí ló wà ní ayé yìí kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè rìnrìn tí ò yẹ kó rìn
tó bá ti realize pé orin tí ó yẹ kó rìn tó bá dẹ̀ bẹ́ẹ̀ tó lè ràn ẹ́ lọ́wọ́ tó lóun lè ràn ẹ́ lọ́wọ́ ṣé kéèyàn lọ kú ni yóò sá mọ̀ wọ́n rí no problem. ẹ jọ sà tó dé ògùn mo ṣe wá rí sà. ẹ fẹ́ bẹ̀ mí mi nígbà o mi lè padà sọ́dọ̀ wọn mọ́ o. èmi á ṣe. ẹ lè tú mi sílẹ̀. máa ṣe. ẹ lè bá mi ṣe. iṣẹ́ àbá mi tó fi bí mi ẹ fọkàn bá ti máa ṣe ọlọ́run á dẹ̀ fún mi ṣe. ẹ bọ̀ tí mi ò gbé bí Èkó ni mò ń gbé. ẹ mú un gbọ́ náà pé kò lẹ̀ ti wá pé kò ní ẹ bójú àjọ ìfẹ́ àbí mo ṣe lè gẹ́ tó. ṣé bí ni mo ti máa wá ṣe dàbí máa bá mi bí tó ń gbé. kí nǹkan kò gbóni iṣẹ́ tí máa láti bí kí n kó wá báyìí lọ́hùn káde parí iṣẹ́ kí alamu búlò ní kò lè tó bẹ́ẹ̀. ẹ ṣú ọ̀pẹ ẹ lè ṣiṣẹ́ yẹn. má ṣe. God bless you. God bless you, bro. káàdì mi ni nọ́mbà tó wà nísàlẹ̀ yẹn ni mò ń lò tẹ bá pé tó kéye àwọn ọmọọṣẹ́ mi ló máa gbé wọn rẹ̀ nílé báyìí sọ̀rọ̀ dáadáa ìsàlẹ̀ yẹn ni mo máàkì yẹn oníkẹ́pẹ́ direct. ẹ ṣe kọ́ta. ẹ̀dúró ìlú yẹn kọ́ ọ̀sán ni fún wàsíkò. mánéjà mi dẹ́kun. ọ̀sẹ̀ wo torí Ọlọ́run táwọn ló máa dé. tó àwọn àbí di àlọ́ làwọn àdúgbò yín. àárọ̀ la. máa kọ́ ẹ̀ lára. pèmí o. ẹ fi ọkùnrin balẹ̀ ṣe. ọ̀rọ̀ sí wàhálà. Aishif Aishif oníbàyẹ sọ. máa fi kọjúkọjú lólé ayé ká máa fi wà pílẹ̀ ọ̀rọ̀ bó pẹ́ títí ohun tá a máa jẹ a máa tóni lọ́wọ́ a máa tóni lẹ́nu. Fákúnlé ọba àti áfíríkà tí wọ́n ń pariwo ọ̀rẹ́ lọ́gbẹ́ ẹ̀wọ̀n níbi àìnítẹ̀lọ́rùn ó lè wọ̀n bíà àṣó tó lọ́rọ̀ wọn àgbà tó ní ọmọ tí wọ́n bá ń bá wí tó bá ń wá wọn kì àti parun ò jìnnà sí Fákúnlé tí ó ti wá parun báyìí èmi Fákúnlé máa bára mi ní ọgbà ẹ̀wọ̀n bóyá tí n bá tó tún wá bóyá máa tún yàn. bàbá mi ṣé wọn tó fà tí bàbá Awóyẹmí tí wọn fi rọ ọmú nínú fa òun náà ń ṣàlàyé fún mi. ìdí rẹ̀ gan-an nù sórí babaláwo tó bá ti ń mú kan mọ́kàn nínú iṣẹ́ bá aṣọ wọn máa pọ́n ni ọ̀yẹ́ gòkè o ò gbọ́ bí bàbá mi ti máa pè wọ́n ni babaláwo láwo. babaláwo láwo. àwọn ní babaláwo láwo babaláwo làwa. ìdí rẹ̀ bàbá mi. ìdí rẹ̀ rèé tí mo fi ń fi gbogbo ohun tí mò ń fi wọ̀n yìí hàn nítorí a lè pé yóò pẹ́ kó yá a sì lè pé yóò rà ní kó sáré tètè a ò mọjọ́ bẹ́ẹ̀ la ò mọ̀gbà a ò sì mọ àkókò ìdí rẹ̀ nù tí mo fi ní ọmọ fojú sí gbogbo ohun tí mò ń kọ yìí odùfá tí mo kọ́ ọ lánàá ǹjẹ́ o ti mọ̀? ó ti wọ̀ mo ti rán. ó ti mọ̀? ó ti wọ̀. ìdí ọ̀sá? ìdí ọ̀sá ni àbá. èyí ńkọ́? àbá mi ò ní ọmọdé yìí. ìdí ògúdá nìyí. ìdí gúdá. ìdí ògúdá. ò gbọ́ ohun tí ìdí ògúdá wí ó ní olówó ń sọ̀rọ̀ ẹnu ẹ̀ ń bẹ́ná. olówó ń sọ̀rọ̀ ẹnu rẹ̀ ń bẹ́ná. ẹ̀bìtì kò pọ́n tòṣì mọ́lẹ̀. ẹ̀bìtì kò pọ́n tòṣì mọ́lẹ̀. adífá fún ìrèé. adífá fún ìrèé. tí sọmọ ní wà ní. tí sọmọ ní wà ní. má fara ẹ wé mi. má fara ẹ wé mi. mi ò fara mi wé ọ. mi ò fara mi wé ọ. adífá fún oníṣàbẹ̀ àná. adífá fún oníṣàbẹ̀ àná. tó fẹ́ fi kánjúkánjú lólé ayé. tó fẹ́ fi kánjúkánjú lólé ayé. tó fẹ́ fi wàràwàrà lógbà. tó fẹ́ fi wàràwàrà lógbà títí ẹ̀. wọ́n lé
ó rí wípé owó tó fún mi nígbà tó dé àtàwọn ẹrù tó kó wá mo dá padà fún ọ ni. yé mi. gbọ́ iṣẹ́ kí ló ń ṣe níbi tó wà tó fi kúrò owó wa. bàbá mi ìgbà tí mo ti dé kó yẹn tán mo ní ìtàn ọ̀rẹ́ mi kan tí wọ́n já mi síṣẹ́ kíárín àfọ́ọ̀dì bá ṣe ń gbé owó ilá ń gbé jáde. Kúnlé ọmọ babaláwo ìwọ ti gbàgbé pé ìran ojú oró ní ńlálẹ̀ omi ìran òṣìbàtà ní mọ́ńrálẹ̀ odò bí ẹja ńlá bá sọ níbú omi alápatà yọ mọ iye tó tó. Kúnlé owó tó fún mi owó ẹ̀jẹ̀ ni. mo parọ́ wòmí èmi bàbá tó bí ọ èmi olúwo atẹ̀fín ní wọlé ẹ̀dú ìlànà tí mo fi lé ọ lọ́wọ́ ọ̀ tẹ̀lé ibi tó ń gbà rèé n ò ní fún ara mi sọrú iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọwọ́ rẹ ni ó fi ọ hàn gbọ́ o èèyàn ìtajà ayẹ̀pẹ̀ kó gbowó òkúta ilé tá a bá sì fi tọ́mọ báyìí èrè lásán ni ó wo lọ́sùn. kí ni àbáyé sọ náà ṣé kí n ṣe pé àbáyé fẹ́ pàdé omi fún ayé pé ó lè ní mọ́ já.